I know the right things to do. So you coming out now, gaslighting people, manipulating people, it's not going to work. Kini mofe fi, kini tobacco, kini ko efe da fún mi. I don't have any problem with you. Kò sí nǹkan tí mo fẹ́ fi ẹ́ ṣe. Nothing. Kò sí nothing. There's nothing. Nothing. The only reason why I have taken the legal actions towards you is because so that you can stop defaming me. I don't have any reason or business with you. You have accused me of so many things. You accused me of buying one phone. You accused me of snapping something. I don't know. In fact, sometimes I sit and I think that is it the same me you are describing or you are describing somebody else? So me myself, I am confused. I will need you to actually let us go to court. IYABO OJO ti fèsì sí ọ̀rọ̀ tí Lizzy Anjorin sọ o. Ó ti fèsì sí ọ̀rọ̀ náà. Ó sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní kí ni òun fẹ́ fi ikú Lizzy Anjorin ṣe. Bí Lizzy Anjorin ṣe sọ wípé ó ní IYABO OJO ń lépa ẹ̀mí òun. Ó ti sọ nínú ọ̀rọ̀ rẹ̀ wípé ó ní kí lòun fẹ́ fi ikú rẹ̀ ṣe. Ó ní nǹkan tóun kàn sọ fún Lizzy Anjorin ni wípé kí ó dẹ̀yìn lẹ́yìn òun. Ó ní gbogbo nǹkan tí òun kàn sọ fún nìyẹn. Ó ní kò sí ẹni tí Lizzy Anjorin bá ti rí pẹ̀lú òun tí ń ṣe wípé yóò máa dráàgì gbogbo wọn ni. Arábìnrin yìí tí a ń pè ní IYABO OJO ó ti fi ẹ̀hónú rẹ̀ hàn nínú fídíò yìí. Ẹ fi ara balẹ̀ kí ẹ máa bá wa lọ lórí ètò wa níbí. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní dì láṣẹ Ìdùmarè. Ọpẹ́ ọmọ Àjíbóyè lóníròyìn yín. Ire lójú gbogbo ọmọ àrí ò tún dọjọ́ mi ọjọ́ rí ó dìgbà.